lorúkọ ẹ? Damilare Ejimo. Ọmọ ọdún mélòó? That was 28 years. Ọmọ ìlú wo ni ẹ? Ìfẹ́wàrà. Iṣẹ́ kí ló ń ṣe? Mo máa ń gé block but má dẹ̀ kúrò níbi iṣẹ́, mo máa ń ṣe bike náà. Kí ló ṣẹlẹ̀ tó gbé ẹ débí? That was on the 26th of July. Ọjọ́ ẹ̀ bọ́ sí ọjọ́ Friday. Mo ní ti ibi iṣẹ́ bọ̀. Mo pàdé girl kan ní OAU níbi around 9:30 ni mo pàdé ẹ̀. Ó lóun lọ sí Mòró níjọ́ ẹ̀. Then nínú àwọn conversation nǹkan tí a jọ ń sọ níjọ́ ẹ̀ pé lórí bike níjọ́ ẹ̀ pé ṣé ọlọ́kadà ò lè fẹ́ student ni, pé ṣé kì í ṣe ọlọ́kadà náà kì í ṣe èèyàn ni. But àwọn ọ̀rọ̀ tí girl yẹn sọ níjọ́ ẹ̀ pé like nígbà tí mi ò já mọ́ nǹkan kan, pé ó sọ̀rọ̀ tí ò wá okay níjọ́ yẹn. Then kíní yẹn ló múnú bí mi níjọ́ yẹn pé ṣé ìwọ náà èèyàn náà ni èèyàn náà lèmi náà. The reason why nìyẹn. Bàtà dẹ̀ dójú ọ̀nà, mo gba fóònù ọwọ́ ẹ̀. Mo ṣe gba fóònù ọwọ́ ẹ̀. Ìjọ́ yẹn mi ò gba anything owó lọ́wọ́ ẹ̀. Ìgbẹ́ náà mo ṣàlàyé fáwọn ẹ̀pọ̀ mi ò gba anything owó lọ́wọ́ ẹ̀. Then bàtà dẹ̀ jọ ń sọ̀rọ̀ níjọ́ yẹn. Ó ní mo béèrè pé èló ló wà nínú àkáǹtì ẹ̀. Ó ní ó pè pé ó ní 25,000. Access ó lò ní 74,000 naira. Tí bá yẹ mo ní okay, ó fún mi ní 25,000 naira yẹn. Ó dẹ̀ ṣàlàyé fún mi pé kì í ṣe cash, pé inú Opay ló wà, pé kò ń ṣe transfer sí mi. Mo ní mi ò ní bank account. Mo ní what of Access Bank. Tí bá yẹ olóògbà mi mọ́ ọjọ́ yẹn pé kàkà tí ó máa fi owó yẹn kóun fẹ́ lò fún bẹ́ẹ̀ fi sanwó school ni, pé òun máa kú fi round D. The reason why tí ó fa nǹkan tí mo fi bá alájọṣepọ̀ ọjọ́ yẹn nìyẹn. Nínú igbó tó gbé wọ̀, ṣé èèyàn kankan wà ní tòsí? Kò sí èèyàn kan tòsí ẹ̀ bọ̀ tòsí títì ni. Ìgbà tí mo dẹ̀ ṣe nǹkan tí mo ṣe tán níjọ́ yẹn, because ìgbà tí mo ń gbé lọ ilé ló ti lóun fẹ́ gba cash fún mi. Even though fúnra mi mo fún ní 1,000, mi ò gbẹ́ ní ti owó lọ́wọ́ ẹ̀. Fóònù kan mo dẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. iPhone S Max ẹnìkan ni mo gbà lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n mo gbé dé tòsí ibi tó ti máa rí bike. Ó dẹ̀ gun bike lọ. But kémi tó dé gboro, tó mo gba password Opay yẹn lọ́wọ́ ẹ̀, mi ò gba password Access yẹn. Ìgbà tí màá fi dé gboro, ó ti ṣáájú mi délé. Ó ti log in account number yẹn, Opay yẹn, ó ti log in sí the other phone. Ó transfer owó yẹn sí Access fóònù ẹ̀. Mo dẹ̀ receive alert yẹn lórí fóònù. So owó yẹn gbà. Mi ò owó yẹn gbà. Ṣùgbọ́n ìgbà tó ń bá láṣepọ̀, ṣó ń pariwo? Kò pariwo. No. Nǹkan tó ní kí n ṣe pé kó fi save 74,000 naira tó wà nínú àkáǹtì ẹ̀. Pé kò bóun láṣepọ̀. Bẹ́ẹ̀ni. Irun abíyẹ̀ tó fá àti irun abẹ́ báwo ló ṣe jẹ́? Mọ́mì, mi ò fárun abíyẹ̀. Mi ò dẹ̀ fárun abẹ́. Ìyẹ́ ó fi kún ni. Gbogbo ẹ̀ pátápátá àwọn IPO mi dà wọ́n láàmú rárá. Gbogbo ẹ̀ pátá ni mo jẹ́wọ́ fún wọn láti A to Z. Mi ò fárun abẹ́, mi ò fẹ́ anything. So ọ̀rọ̀ tó sọ yẹn ló bí ẹ nínú tó fi àmì ipò fẹ́ ṣe bẹ́ẹ̀ fún. Bẹ́ẹ̀ni ma. Ṣùgbọ́n tó yẹ pé fún ẹ lówó yẹn lọ́jọ́ yẹn, ò ní bá láṣepọ̀. Tó bá fún mi lówó ńjọ́ yẹn, mo lè má bá lájọṣepọ̀. Then nǹkan yẹn kì í ṣe pé because ibi tá a wà yẹn, tó bá jẹ́ pé láìpẹ́ nǹkan tí mo fẹ́ ṣe yẹn, kì í ṣe pé ara máa wà move níbẹ̀ yẹn. But nǹkan tí yóò sọ pé ká ṣe láti fi save owó yẹn ni mo ṣe. Tí kò bá ní kí bóun láṣepọ̀ láti save owó ẹ̀, kí ni wàá ṣe? Tí ò bá ní kí bóun lájọṣepọ̀, mi ò lè ṣe anything because mind mi ò sí níbẹ̀. Nígbà tí mo béèrè pé àkáǹtì mélòó ló ní tó ní méjèèjì ló ní, mind mi ò sí níbẹ̀ because mo mọ̀ pé Opay like pé tí èèyàn bá ṣe transaction lórí Opay pé ó lè máa wà like pé kó máa track èèyàn. But normal bank mi ò pé ó lè di wàhálà débi pé kíní pé ó máa kó ní POS. So owó ẹ̀ ló fẹ́ gbà. Bẹ́ẹ̀ ni màá pé kí n dẹ̀ pẹ̀lú fóònù tó wà lọ́wọ́ nǹkan tó ń jọ́ lójú tó fi ń wúra ẹ̀. Kí ni ó ń wúra? Ọ̀nà wo ló gbà wúra? Ó fojú tẹ́ḿbẹ́lú like pé ọlọ́kadà kì í ṣe èèyàn. Ṣé o dẹnu kọ́ nígbà tó gbé e? Yes. Wọ́n lóhùn. Kí ló wá sọ? Ó sọ fún mi pé like pé kí n respect ara mi, pé irú rubbish wo ni mò ń bá ń sọ yẹn, pé ṣé tí òun bá ti máa fẹ́ fẹ́yàn, pé ṣé wù mí ló máa fẹ́, pé tá bá ń pe ẹranko tó níwò pé ìgbín náà pé ó ń yọjú ní nǹkan ṣá, ó ṣá many things ṣá. Ló sọ, ṣé o ti níyàwó? Ṣé mi ò tí ì marry o? O dẹ̀ tí ì bímọ? Bẹ́ẹ̀ ni mà. Kí ló wá fẹ́ kí ìjọba ṣe báyìí? Bíbélì náà sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Nǹkan tí mo ṣe mo mọ̀ pé kò dáa, ṣùgbọ́n kí Ọlọ́run ọba àforíjì ni mò ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba, kí ó foríjì mi, kí ìjọba kí wọ́n wò mí ṣe láàánú, kí wọ́n má wo nǹkan tí mo ṣe, kí wọ́n má fi
tó bá ṣàbúrò rẹ lọmọbìnrin yẹn tó délé tó sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sóhun báwo ló ṣe máa rí láàrin. máa feel bad even though tí máa rẹ́ni ẹni immediately mo lè pa. tó bá pọ̀ ọmọ yẹn ò gbà kó bóun lájọṣepọ̀ ńjọ́ yẹn tí ò dẹ̀ gbà láti fowó sílẹ̀ ṣé kò ní sí lọ́kàn yẹn láti pa. no ṣùgbọ́n òye pa tó bá ṣàbúrò rẹ náà ṣe sí òye pẹ́ nìyẹn. mi lè pààyàn mi ò lè pààyàn because mi ò lè ever pààyàn. kí wàá lórí tó gbé gbogbo yanu gbó nígbà tí ó fún ẹ tó sọ pé òun ò lè fẹ́ ṣọ́ràn wà nù fífẹ́ kò ní fẹ́ kí ló gbé yanu gbó fún. sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ ń bẹ̀. kí wàá ló gbé yanu gbó fún. ó kàn fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni.